Ṣọ́wọ́nyá náà látún wọlé sí o. Mo ní lọ́tùnlọ́tùn lọ́jọ́ yọ, lọ́tùnlọ́tùn lòrùn ràn, oríṣiríṣi làwa ń gbé wọlé. Lọ́jọ́ kan àwọn ọ̀tẹ́ wọ́n gbára wọn jọ, wọ́n mọ̀ pé àwọn kéré sí ọ. Wọ́n wá sọ pé kábíyèsí o. Kò sóhun tó wù kán ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí bó ṣe ní èmi ò mọ ẹyin olúwa orin tó ní kọ̀dé o ẹ gbọ́. Adéwálé ọlọ́lá ọkọ̀ adémi ni ẹkú àbọ̀ sórí ètò Mahogany Deroso raka sí yù ẹkú àbọ̀ Yínká Bess mórí yín o bó oníṣẹ́ wà. Lọ lálànà mo mọ̀ lẹ́yìn náà ẹ kú àbọ̀. Dẹ́mídán Kodútáyọ̀ ẹ kú àbọ̀ sórí ètò wa. Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayọ̀ Agbọ́lá rédíò TV. Ẹ gbúdọ̀ mí ṣe ẹ̀. I will praise the Lord as for me. I will praise the Lord as for me. I will praise the Lord. Tani ò mọ̀ pé Jésù lolúwa? Tani ò mọ̀ pé tóbi jù lálágbára ńlá? Every knee shall bow to you, Lord. Every tongue confess you are God. Gbogbo ẹkún ni yóò wólẹ̀. Gbogbo àwọn ni yóò sọ pé wọ́n lolúwa. Ẹ̀yin orí ètò Ṣọ́wọ́nyá la wà o. Mo ní lọ́tùnlọ́tùn ni. Ẹyẹ tiwa kì í bá apá kan bò káàkiri láàkiri káàkiri. Ẹ kú ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń wò mí. Ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ṣàlàáfíà lẹ́wà ẹ̀yin onítìwa lọ́tùn lósì. Gbogbo ẹ̀ tẹ́ wà Nàìjíríà ẹ mọ̀ kúrò lẹ́ẹ̀. Ẹ̀yin tí Houston Texas ẹ kú ìyálẹ̀ta. Ẹ̀yin tí orílẹ̀-èdè UK lọ́hùn-ún ẹ kú ìrọ̀lẹ́ ẹ káàsán. Ṣọ́wọ́nyá rèé o Dayọ̀ Agbọ́lá rédíò TV. Bàbá ló tẹ̀lé Isa studio lábí kalẹ̀ sí ní Baltimore. Yẹ́sìkẹ́. Jesus, I confess you are Lord. Jesus. Mo ní bẹ́ẹ̀ ṣe ń wò wá lórí Facebook yìí, bẹ́ẹ̀ lẹ́ máa wò wá lórí YouTube, bẹ́ẹ̀ lẹ́ máa wò wá lórí Instagram,
bẹ́ẹ̀ náà lẹ́ máa gbádùn wa lórí rédíò àpò wa tó wà lórí fóònù yín ẹ lọ Google Play Store ẹ táìpù Dayọ̀ Agboola rédíò síbẹ̀ ó máa gbé jáde ẹ install àwọn application tí ò ní advertisement nínú ni kò ní jẹ yín ní mẹ́dábàtì kódà podcast wà bẹ́ẹ̀ pé tẹ́ ẹ̀ bá ti fẹ́ lo dátà yín ẹ lè máa gbọ́ wa bákan náà ni. Lónìí ọjọ́ Wednesday ogúnjọ́ oṣù kẹta ọdún 2019 adéwẹ́rẹ́ bíi èjì alẹ́ adé kùtùkùtù bíi èjì ìyálẹ̀ta àti dé ẹ̀jẹ̀ kólókó ó máa roko adé ẹ̀jẹ̀ kọ́lọ́nà ó máa yẹnà gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣiṣẹ́ ẹ̀ máa ṣiṣẹ́ yín bàbá ló ń ta yín ọ̀nà rèé lórí ètò Sówónyá Dayọ̀ Agboola rédíò TV alẹ́ ìgbúdọ̀ mí ṣe kíúdọ̀ tẹ́lẹ́gbẹ́ àwọ̀ bàbá ló ń ta báwa dá sọ̀rọ̀ yìí ó di ní wàpàlà ó dà bó sókè. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ lórí ṣògùn dògojì ní ilé ayé adáǹsá ní òkúlé náà bàbá ìjẹ̀bú fẹ́yìn lẹ́gọ́sì bọ̀ ẹ̀sìn kan nínú wọn bí ló kọ́ wọn fẹ́ wá bùkátì ọ̀fun ìṣẹ̀kọ̀ ọba mọ́ìmọ́ ọmọ tó sọ̀tọ̀ rí sẹ́mọ́ ọ̀rọ̀ yìí kan ajá àbálẹ̀ o ẹ̀jẹ̀ náà fọ́kùn wá dọ́là wọn lẹ̀ o kẹ̀kẹ́ ẹlẹ́mu nóbi kẹ̀kẹ́ márùbá ìkúrọ̀ kẹ̀kẹ́ lórí banana island o. àti ṣe tán ni. From the city. àtàbọ̀ ọmọ lóore pé sáwọn ọmọ òṣèlú orí wà láìka láyé tó fẹ́ ká jẹ́. àwa gan jàjẹ́ lọ́wọ́ ni à ń ṣájẹ́. ó fẹ́ra bẹ́ẹ̀sì dúdú pẹ̀lú bẹ́ẹ̀sì funfun orí wà láìka láyé tó fẹ́ ká jẹ́. ọ̀rọ̀ mi jẹ́ tó lówe omi fíríkìkì tó wọlé Ronaldo mi ló bá bóyá bèbí ló kọ́ ọmọ ní wá ẹni bàtọ́ tí wá fẹ́ ní wá àwọn kì í yàtọ̀ ní ìbábo ní kàtàkì àwọn náà ń gbọ́ mọ́ ẹ̀ẹ́dẹ́ tó soso mi ẹ̀sìn ọmọdé tàbẹ́ wá ṣẹ́sì mi lọ. kọ̀mọ́nú ta bẹ́ẹ̀ kí ló kọ̀ rẹ ló ń jẹ́ bẹ́ẹ̀ kíúdọ̀ tálágbére ó ní apala new school àtúmọ̀gbọ́ school new school lélẹ́yìí. ní àná lórí ètò wa a ju ìbéèrè kan sóde o. a ní ìlú kan wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n pe ìlú yìí ní Ìkirè kọ́ Ìgbòho wọ́n pe ìlú yìí ní Ìgbòho. ìbéèrè wa náà ni pé ọdún wo la dá ìlú Ìgbòho sílẹ̀ ta lẹni náà tó dá Ìgbòho sílẹ̀ a ò réèyàn bá wa dá sí i lórí ètò lánàá a mọ̀ pé lónìí ẹ ó gbìyànjú láti dá sí i ẹ lè pè wá lórí aago wa o 443-410-2427 lórí ètò Sówónyá náà ni àtàwọn tó ń jẹ nínú owó. bẹ́ẹ̀ni àwọn ń lè sùn kò fẹ́ ṣàṣẹ àwọn lè dákú màá sùn kò fẹ́ ṣàṣẹ àwọn ń lè sùn kò fẹ́ ṣàṣẹ àwọn lè dákú màá sùn kò fẹ́ ṣàṣẹ ẹ̀kúrẹ́ lè nílàró. Ọláyínká Àfọlábí Maka Spicy màkà tó ta lẹ́nu ẹkú àbọ̀ sórí ètò Sówónyá yẹn rèé láti Dayọ̀ Agboola rédíò TV bó ló ṣe ń lọ. èmi tó fẹ́ kájẹ́ mo fẹ́ kájẹ́ mo fẹ́ ṣáṣẹ́.
mi. Adédí ọ̀sán òyìnbó. Ẹ̀rù báyìí ní Kòtónú. Igi ló ń káyìlá. Àwọn ọmọdé mọ̀ pé olóko. Àbúsí ọmọdé olówó. Fẹ́ràn ẹ̀gbọ́n ti kò ní. Ọmọ Elisa ní ṣàtà. Àṣìkò sọ̀rọ̀. Ọmọ Bani Rasimu. Alolima ọmọ Olúkàyà. Wádìí ọmọ ọlọ́tọ̀. Ọba sí ìsìnbàdí òòsà. Náà olùsẹ́ fèrèsì. Gẹ́gẹ́ sí Arúnà. Ọtún bàbá Àṣìmọ́ni. ó ṣeun eléré wa Qdot Alágbe. Bàbá mo ráàánú gbà mo rí yín o, ẹ kú àbọ̀ sórí ètò. Wọ́n ní ẹ kú iṣẹ́ ọpọlọ o, ẹ ṣé, God bless you. Michael Atkin Fálẹ́yẹ mo rẹ́yìn náà o, ẹ kú àbọ̀. Dìbànjìrè Kókó Master ìlókòókò òre eléyìí ló pè ní mo bọ́ lọ́wọ́ wọn. Èmi gan bọ́ lọ́wọ́ wọn, mo bọ́ lọ́wọ́ ogun ọ̀tá, mo bọ́ lọ́wọ́ ogun ayé. Adéwálé Ọlọ́lá ó ní Ìgbòho banded in 1955. Ó kù díẹ̀ kọ́rẹ́ mi ọgbà. Ó kù díẹ̀ kọ́rẹ́ mi Adéwálé Ọlọ́lá ọgbà. Ó ní ọdún 1555 náà dá Ìgbòho sílẹ̀. Ta ló dá Ìgbòho sílẹ̀? Mo bọ́ lọ́wọ́ wọn rèé o, the band. Philip àbúrò mi onílù ẹ mọ̀ fún àbọ̀ sórí ètò. Bó ni I can see you, I can see you, I can see you. Àwọn orin kan tó dàbí ẹ̀kọ́ ti pẹ́ díẹ̀ a máa jù sóde. Mọ̀ kẹ́ni ò jẹ́ kí n máa play àwọn new school yẹn mọ́ọ̀tì. Ìgbà míì máa wà táwọn Facebook wọ́n máa ń shut wa down. Wọ́n á bẹ́gilé, wọ́n á là play orin tá àgbàṣẹ. Wọ́n á tiẹ̀ tí péjì yẹn ní àdẹ̀fẹ́ ká máa break transmission wa. Ọ̀tá gbogbo wáyé pọ̀ ọ̀tá retí ẹlẹ́yà ni ọba ní oníná máa mú ọ̀la náà máa mú ìbò lẹ́fi tolúwa mi sí o lórí hallelujah thank you Father for always being lórí ètò wa lónìí. Àlọ́ àpagbè kan la mọ̀ fẹ́ mú wá. Ọ̀pọ̀ nù yóò mọ̀ túmọ̀ àlọ́ àpagbè. Adéwálé Ọlọ́lá àtìgbà tó ti wà ní primary school ló ti ń jíwèé wò. Ó ti lọ jíwò lórí Google. Ọ̀rẹ́ mi mọ̀wé jíwò. Ó ní Ìgbòho founded in 1555 ó gbà á. Ó ní Aláàfin Egúngún Òjò. Òun ló dá Ìgbòho sílẹ̀ ọgbà o, ọ̀rẹ́ mi ti jíwò. Wáyé pọ̀ ọ̀tá retí ẹlẹ́yà ni ọba ní oníná máa mú ọ̀la lọ́wọ́. Ọkọ̀ tí a jẹ́ Dìbànjì tọ́ba náà máa mú ní ọ̀la náà máa mú ọ̀bọ̀. Kẹ́mi Ìpàyé mo rí yín o. Kẹ́mi Ìpàyé ẹ kú àbọ̀ sórí ètò.
ṣọwọ́ ń ya lẹ́tọ̀ eléyìí mo ní lónìí àlọ́ àpamọ̀ kan la mú bọ̀. ṣùgbọ́n ká tó kán lu abala àlọ́ tàmú bọ̀ ẹ jẹ́ sáré wọ yàrá kéde wa náà torí pé àròjọ mùsùlùkùn. Evangelist Boris Robinson Ẹrúwọ́sẹ̀ I can see you. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹrì wá ní tìrọ̀nà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ló máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méjì alẹ́ ni ní Nàìjíríà. Agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹ. Sọ́wọ́nyá ti dé. Torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí. Sọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the great plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services are wonderful. Ká má tiẹ̀ wá sọta darí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pájú. Bàbáǹbarì ibẹ̀ tí wọ́n á ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. Ní ti Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436534434 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the great plan. Dayọ̀ Agboola ní bàbá o. Ní bàbá o. Ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Gbogbo ayé. Gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o. Bàbá nìyẹn. Ní bàbá o. Rédíò TV gbogbo ayé. Gbogbo ayé. Gbogbo ayé. Ó ń kọ́ lẹ́bíríwíyà o. Bẹ́ẹ̀ ni mo sọ. Kò sírú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. Àjọká rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola. Rédíò TV. Ibojì mọ́ Maryland. Dayọ̀ Agboola. Rédíò TV. Dayọ̀ Agboola. Gbogbo ayé ló ń gbọ́. For sound and quality production. Bàbá ló ń ta studio ìsì bẹ̀rẹ̀. For sound and quality production. Bàbá ló ń ta studio ìsì bẹ̀rẹ̀. Bàbá ló ń ta production. The ultimate in audio visual. Bàbá ló ń ta production. The ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760-8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òkè akátá àtó bàbá ọgbà ìdìkan ní bàbá ó yá wípé. Sọ́yà
lẹ́tọ̀ ètò tá a fẹ́ kọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ kọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ kọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn wà polówó ọjà kájébù bàjẹ́ polówó ọjà tàbó ń kó owó ẹ̀pẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +14437608578. Sọ́yà lẹ́tọ̀ ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yà yìí o ètò tó lóyin ládùn polówó ọjà kájébù bàjẹ́. Ṣọwọ́ ń yá lẹ́tò tó lóyin ládùn ẹ wá polówó ọjà yín kájé òbúgbàjẹ́. Ẹ wo orin bàbá wa Túnjí Oyèlànà rèé àmọ́ gbọ́ lábẹ́ gbàtà pa àlọ́ àpagbè náà fẹ́ jù síta. Orí ètò Ṣọ́wọ́nyá la wà lẹ́ẹ̀kan sí o ẹ̀ tó wáyé pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni ẹ kú àbọ̀. Òní lọ́jọ́ Wednesday ogúnjọ́ oṣù kẹta ọdún 2019 mo rí yín bẹ́ẹ̀ ṣe wọlé o Paragon Àṣàmú wọ́n ní ẹ̀kú ètò Tósìn Akínmọ́ládùn àbúrò mi kan báyìí mo rí ọ Ògbójú onílù ẹ̀kú àbọ̀. Kẹ́mi Pàyé wọ́n ní ẹ̀kú ọjọ́ mẹ́ta mo rí yín bàbá Odídẹrẹ́ ayé kò tọ́ Omiṣọpẹ́ Ọláníyì mo rí yín o ẹ̀kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà àwọn ọmọ ń kọ́ ìyá ń kọ́ máa sá lọlé ibẹ̀ kọ́ là ń lọ lónìí. Ìyá wa Sisi Mama Elizabeth Gbàlà bó o ní iṣẹ́ wa ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò ṣáàfíà lẹ́wà Ṣọ́wọ́nyá rèé àlọ́ àpagbè tòní. Lọ́jọ́ ọjọ́ kan Ruth Ọládé Adéjùmọ̀ Ọládé Ọ̀rọ̀pọ̀ àríyìn o ẹ kú àbọ̀ sórí ètò ṣàlàáfíà lẹ́wà Ṣọ́wọ́nyá ètò ní Ṣọ́wọ́nyá ẹ̀ tí ẹ̀ gbúdọ̀ mí ṣe àtọ́. ṣé ẹ rí ẹ̀bùn ẹ̀mú lára mi mo rí ẹ̀bùn ẹ̀mú lára yín o inú mi dùn bí apá kan ikùn mi kò nẹ̀ bí apá kan mo rí ẹ̀bùn ara ẹni. Àwọn orin ìbílẹ̀ kan sọ di orin ayé ìsìn orin. ṣé ẹ rí ẹ̀bùn ẹ̀mú lára mi. Bàbá wa Túnjí Oyèlànà Independent. Inú mi dùn bí apá kan ikùn mi kò nẹ̀ bí apá kan mo rí ẹ̀bùn ara yìí mo rí ẹ̀bùn ẹ̀mú lára gbogbo wa. Ẹnìkan wà ó dáko nígbà kan tó bá ti tó àsìkò tó yẹ kó mọ kéré oko rẹ̀. Ìjàpá tìrókò ọkọ yẹn níbo olóòrè máa ń jí ẹ pàjẹ lóòrè máa ń jí ẹ nǹkan oko arákùnrin jẹ. Màmá wa Elizabeth Gbàlà wọ́n ní ẹ kú iṣẹ́ o mọ́ àná ẹtì ẹ ṣe thank you God bless her for you. Ẹ ṣeun tẹ́ ń gbẹ̀ wá lórí ètò ẹ̀ máa gbẹ̀ wá lójoojúmọ́ everyday. Àṣàwọ̀ṣe yóò jẹ́ so Ìjàpá
ìrè máa ń jí ẹ̀pà jẹ lóko olóko. olóko ìwà wò pé kí lòun ó ṣe. ó wá lọ rán kìnìún. ó ní òun mọ̀ pé ẹ tó wá ń jí ẹ̀pà ẹranko ní ọ̀jẹ́. kí kìnìún wọn mọ̀ bóun sọ bẹ́ẹ̀. tọ́ba ti á dòru ìjàpá tó mọ́ra yóò bá bẹ̀rẹ̀ wákàlà wo kó ló wò kàǹdú wákàlà wo kó ló wò kàǹdú bí mo bẹ́rin lódò máa tẹ́ kàǹdú bí mo bẹ́fọ̀n lódò máa tẹ́ kàǹdú máa fi lẹ́nu pa kàǹdú máa fi ṣẹ́kọ̀ gbọ̀n kàǹdú gbọ̀n 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 kàǹdú ẹ̀wá tani ọ̀fẹ́ gbọ́ pé bọ́bọ́ ní lódò wa tẹ́ bọ́bọ́ sàn lódò wa tẹ́ kíá kìnìún gbági ọ̀ṣàlọ ni ọ̀ṣàlọ ìjàpá tún bọ́ bẹ́ẹ̀ á tún bu nǹkan tó máa bù á tún bu ẹ̀pà á tún lọ olóko á tún gbìyànjú lọ́jọ́ mi á tún ní ó yẹ kéènì ó rè dúró ń bẹ́ẹ̀ erin lágbára kílò náà tó lè lé erin kúrò ń bẹ́ẹ̀ tó bá tún ìdálẹ́ ọjọ́ tó fi erin síbẹ̀ ìjàpá tún dì mọ́ra a tún bẹ̀rẹ̀ wákàlà wo kó ló wò kàǹdú wákàlà wo kó ló wò kàǹdú bí mo bẹ́rin lódò máa tẹ́ kàǹdú bí mo bẹ́fọ̀n lódò máa tẹ́ kàǹdú máa fi lẹ́nu pa kàǹdú máa fi ṣẹ́kọ̀ pọ́n kàǹdú pọ́n 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 kàǹdú. ẹ má gbàgbé pé àlọ́ àpamọ̀ la ní a fẹ́ sọ fún yín láàárọ̀ lọ́sàn-án yìí ẹyin àlọ́ àpamọ̀ kọ́ àlọ́ àpagbè ẹ mọ̀ dáa lóhùn àlọ́ àpagbè lóye pé ẹ̀yin lóye kẹ́ ẹ mọ̀ ṣe kàǹdú ṣùgbọ́n wọn gbọ́ kàǹdú yín mo yẹ fi kàǹdú sí fún ara mi torí pé tòun tẹ̀rí ló ń lọ lágbájá bàǹdásí náà ń bọ̀. mùkọ́ rèé eléyìí ló pè ní tòun tẹ̀rín ní ọ̀nà ìtàkùn tó ní kẹ́rin mọ́wọ́dò tòun tẹ̀rín ní ọ̀nà eré ò lè dájà pàdúrò tíjàpá bá ti dìmọ́ra tó dìmọ́ra ogun Tóyìn Àjàyí mo rí yín o ẹ kú àbọ̀ wọ́n ní ẹ kú iṣẹ́ o ẹ ṣé ẹ kú àbọ̀. ọjọ́ ń lọ bẹ́ẹ̀ ni tó ń tẹ̀rín ní ọ̀la ayẹyẹ tó ń tẹ̀rín ní ọ̀la ìtàkùn tó ní kájà sọ́kù mọ́wọ́ tó láyé tó ń tẹ̀rín ní ọ̀la ẹ̀jẹ̀ ń bọ̀ tó ń tẹ̀rín ní ọ̀la. lọ́ọ̀tọ́ tó ń tẹ̀rín ní ọ̀la Ayọ̀délé Àǹbólú mo rí yín o. Ayọ̀délé Àǹbólú mo rí yín ẹ kú àbọ̀. Alẹ́ ọjọ́ tó fèrè síbẹ̀. Ìjàpá tún dì á mọ́ra. Bí ẹni lọ sórí ogun ó dagolo mọ́ra ó dagun ẹ̀ mọ́ra. Ló bá tún bẹ̀rẹ̀. Wákálà wo kolo wò kàndú. Wákálà wo kolo wò kàndú. Bí mo bẹ́ẹ̀ ní lódò máa tẹ́ kàndú. Bí mo bẹ́ pọ̀n lódò máa tẹ́ kàndú. Máa fi lẹ́nu pa kàndú. Máa fi ṣẹ́kọ̀ pọ́n kàndú pọ́n 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 kàndú. Ìfẹ́ àfẹ́wé wọ́n ti kà ń fà á erin tún dànù ní ọkàlẹ̀ erin sálọ Ìjàpá tún wọnú oko ó tún já nǹkan tó máa já ó tún wá ẹ̀pà ó tún bá tiẹ̀ lọ Ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ gbogbo alámọ́. Bàtà gbé
ní April 14 ọjọ́ kẹrìnlá oṣù kẹrin ní KOF Cafe Cup Cafe ní 4869 Glendale Road ní Buwi. Gbogbo òṣèré Baltimore, gbogbo òṣèré Maryland àti ti DC àti tàwọn tó wà ní Virginia, gbogbo wọn lájọ máa pàdé ní KOF. A fẹ́ ṣe ọdún àkọ́kọ́ ọdún kìíní tọ́ndá KOF lẹ̀ kọ́ọ̀fù ẹ̀mọ́ KOF náà bàbá ló ń tá máa wà ń bẹ̀ o, àwọn olórin lórí ìrísí náà ń bẹ̀ ń bẹ̀. Fúnkẹ́ Thompson mo rí yín o, ẹ kú àbọ̀. Fọláṣadé Fáníyì Adámọ́lẹ́kùn mo rí yín, ẹ kú àbọ̀. Ṣálà àbí àlẹ́wà yẹ́sẹ̀ orí ìṣọwọ́ yàlẹ̀ wọlé sí wẹ́rẹ́ Dàgbàgbọ́lá rédíò TV láti bíbí láti the world o. Ìtàn tá a mú wá lónìí ìjàpá àtẹ̀pà ni. Ìjàpá ní tóun bá rìn láàrin ẹ̀pà àti mọ́ kó sóun lẹ́nu òun tẹ̀yìn bá ti mọ̀ ọ́ ṣe báwọn bí eré ni bí idán ni bí àwàdà ni bí májíìkì ni. Nọ́mbà tún ṣe nẹ́bùṣe gàgà wọ́n rè é pé òjò láwá pé ohunkóhun tó bá wù ú kó pọ̀ òjò láwọ́ rúru tó bá ti wọ́ mọ́ yọ ká mọ́ wọ́n bá mọ́lẹ̀. Mo tún padà sọ́dọ̀ bàbá wa tó ń jí oyè lánàá bàbá the bender. Nígbà tó dalẹ́ o ìjàpá tìrókò ọkọ̀ ọyán níbo ó tún tà mọ́ra ó dì mọ́ra ó kó ògbó ẹ̀ síra ó tún bọ́ sójú ọ̀nà lálẹ́. Ó tún bẹ̀rẹ̀ wákàláwo kólówó kàndú wákàláwo kólówó kàndú bí mo bẹ́rin lódò máa tẹ́ kàndú bí mo bẹ́fọ̀n lódò máa tẹ́ kàndú máa fi lanu pa kàndú máa fi iṣẹ́ kan pọ́n kàndú pọ́n kàndú. Òjò láwọ́ rúru wò pé eléyìí tó lòun máa tẹ irin mọ́lẹ̀ tó máa tẹ ẹ̀fọ̀ mọ́lẹ̀ ìgbà mẹ́rin ló máa tẹ òun mọ́lẹ̀ ó tó yẹ pé ilẹ̀ ló ti fà kíá ìfà fẹ́wé. Òjò lákàlẹ̀ ni o bójò láṣẹ sá lọ nu tiẹ̀ nu. Tẹ́ ẹ bá wojú aago yín aago méjì ló lù lọ́dọ̀ tí a ń hàn yín. Ẹ̀ tẹ́ wà Nàìjíríà wọ́n pa aago méje ti lù lọ́dọ̀ yín. Ẹ̀ tẹ́ wà ní UK mo mọ̀ pé aago mẹ́fà ti lù lọ́dọ̀ ti yín. Ẹ̀ tẹ́ pé Houston Texas lẹ́wà wọ́n pa aago kan ló lù lọ́dọ̀ ti yín. Lọ́dọ̀ tiwa báyìí aago méjì ni. Mo kí yín ẹ kú àbọ̀ lórí ètò Ṣọ́wọ́nyá lẹ́ẹ̀kan sí Túnjí Oyèlànà rèé ọ̀rọ̀ ilé ayé sún gbogbo wa kò sí ẹ̀gbúdọ̀ sún wa mọ́ ní ìta kò sí yìí. Mo ní bó bá o gbá o lọ́mọ aráyé o bó bá o kù ú lẹ́sẹ̀ lọ́mọ aráyé o bó bá ní lọ́wọ́ gábà ẹ̀jẹ̀ o lọ́mọ aráyé o. Ọlájírè Adéwálé Saheed Ọlájírè Adéwálé Saheed mo rí yín o àwọn tí a nù mo rí yín ẹ kú àbọ̀.
oníṣẹ́ tó dá kágbà mọ́ ẹ lọ́wọ́ o. ọmọ aráyé o. bó o sì rí ṣe láti ẹ ṣe yẹ̀yẹ́ o. ọmọ aráyé o. oníyàwó tó dá ká bá ẹ fẹ́ o. ọmọ aráyé o. ìyàwó rẹ̀ ò ti dá aláyé mú sí ẹ o. ọmọ aráyé o. bí ní ayé ìlérí nù náà èèyàn bí àparò lọmọ aráyé fẹ́ wọ́n kàn fà á. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí jàpá ti rókò ọkọ yẹn níbo tó ti lọ sóko olóko tó ti lọ ń yí àpà. wọ́n bá kó ọkùnrin ọlọ́gbọ́n kan. ó bá ní ohun tí wọ́n ní láti ṣe ni pé kán lè ra ṣìgìdì. tán bá ti ra ṣìgìdì kán da ẹ̀bó síìkì sí lára ẹ̀bọ̀n tó yẹ ẹ̀bó síìkì. kán da ẹ̀bó síìkì sí kán da super glue sí. tẹ́ ẹ̀ bá tiẹ̀ mọ ẹ̀bó síìkì ó yẹ ká ẹ̀ mọ super glue. ó ní tán bá ti da ẹ̀bó síìkì sí lára tán kán da super glue sí. kán wá gbé ṣìgìdì yìí kán lọ gbé sínú oko lójú ọ̀nà tí jàpá máa ń gbà. ṣé wọn ò kú mọ̀ pé jàpá ni? torí bàbá ti ń kẹ́dùn pẹ́ nìkan lọ sóko jàpá náà máa ń wá bẹ́ẹ̀ tí wọ́n bá wọn kẹ́dùn ẹ̀. láàárín ọ̀sẹ̀ méjì wọ́n rọ ṣìgìdì o tán gbé lọ sóko. Sọ̀rọ̀ lọ́mọ aráyé o. Oníwà tó ga kábà ẹ̀jẹ̀ o. lọ́mọ aráyé o. Níwà ẹ̀ o ti dá káyọ̀dá fún ẹ o. lọ́mọ aráyé o. Oníṣẹ́ tó ga kápá mọ́ ẹ lọ́wọ́ o. lọ́mọ aráyé o. Bó o sì rí ṣe ká fi ẹ̀ ṣe yẹ̀yẹ́ o. lọ́mọ aráyé o. Oníyàwó tó ta ká bá ẹ fẹ́ o. lọ́mọ aráyé o. Ìyàwó ẹ ò ti dá káyé mú sí ẹ o. lọ́mọ aráyé o. Bága. Ènìyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́ o. Ènìyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́. Ènìyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́ o. Ènìyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́. Ẹ ṣe bàbá wa tún jẹ́ òye lánàá ẹ̀sìn èèyàn bí àparò lọ́mọ aráyé ń fẹ́. Mo If you don't get money, hide your face. You can go with phone doctor. Ọmọ ní àti ìjà. Wọ́n ti gbá penalty lọ́dún yìí. Ọmọ bẹ̀ta yé máa sùn. Pàtó jẹ́ yé máa sùn. Bẹ̀rẹ̀ tó bóyá gbẹ̀ngbẹ̀rìgbẹ̀rìgbẹ̀. Ẹgbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀gbẹ̀. Gbẹ̀ngbẹ̀rìgbẹ̀rìgbẹ̀. Ẹgbẹ̀rẹ̀gbẹ̀rìgbẹ̀ tí mo tó lọ́nà kan pariwo. Èyí ń kọ́, ọ̀la ń kọ́, ọ̀túnla ẹ̀wẹ̀. Àwa la nílùú àtòrí ẹ máa jó lọ. Ọmọ ìyá tíjà. Àwọn jẹ́ òsì wọlé, ó tún gbé wọ́tà bọ́ọ̀tù wọn dá. Bóyá yé máa sùn. Ijó tí jàpá ń jó lọ lálẹ́ ọjọ́ yìí rèé o. Ṣé jàpá ò mọ̀ pé wọ́n ti gbé ṣìgìdì síbẹ̀? Ó yìí sọ fún ṣìgìdì pé yé máa sùn.
ọdún tuntun lára yìí. èmi kò fẹ́ ṣòṣì owó tó pọ̀ létí ojú kò lọ́wọ́ ó yà pa ó pẹ́ àní. Money and keep your own rẹ̀. Àwọn ọmọ bẹ̀ẹ̀ta ìfẹ́. Ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ owó àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá. Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dòde o, ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. Bẹ́ẹ̀ni o, ẹkú lélà kára lé ẹrì wá ní ti rònà. Ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá. Ó máa bá fẹ́ sọ̀rẹ́ níkànnì yìí. Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ Ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday. Agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà, méjì alẹ́ ni ní Nàìjíríà, agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom. Béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgún ọ̀sán ògiri gbígbẹ ni. Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV. Ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. Ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndùn ó dàgbọ́n fún akọ́sí yìí. Sọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them for the paid plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ̀tà darí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. Ẹ ti lọ wá pàjù. Bàbáǹbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí ní the Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 534434 tàbí +14437 608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for the paid plan. Dayọ̀ Agboola rédíò TV. You can join us on Facebook at these pages: Babalonta, Dayọ̀ Agboola Radio TV, Sami Dayọ̀ Agboola, Dayọ̀ Agboola Media Diamond, and also you can download our radio app on Google Play Store. Subscribe, watch, and like our TV channel on YouTube. Just type Dayọ̀ Agboola and you are ready to roll. Babalonta Digital Studio, Baltimore, Maryland, America. Telephone +1443 760 8578. Dayọ̀ Agboola Radio TV, the ultimate in audio visual. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, season DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Sami Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọmọ ìlérí ọ̀dẹ.
ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ń gbọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ̀ jẹ́ kájọ mọ́ ń gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ ìjàpá bá fọmọ rẹ̀ lésì ó lé mi àwọn ọgbìyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì ó kárí tó ṣe bí ọmọ ahun ẹ̀yìn àyànfẹ́ mo lẹ́rù gbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lórí bá dà lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́ rẹ̀ àyọkà rẹ̀ 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 Ọláìdé orúkọ mi bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́yìn tí màmá jẹ̀gbáládùn ètò. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ níyọ̀. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin látọjọ́ ọjà kájẹ́bù bàjẹ́ láti polówó ọjà tàbó kókó ẹ̀pẹ̀ Dayọ̀ Agboola sórí nọ́mbà rẹ̀ +144-376-085-78. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyin polówó ọjà kájẹ́bù bàjẹ́. ṣọwọ́ yá lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́ eléyìí tẹ́ ń gbọ́ iná ń pè ní ìlú praise by Adéolú olówó yọ̀ ọba onílù ọba ìlú Adéolú olówó yọ̀ ó pèlè ní ìlú praise ìlú rèé orin rèé ijó rèé. mo rí yín o ẹ kú àbọ̀ Ọlánìkẹ́ Ọláyẹmí mo rẹ́yìn náà ẹ kú àbọ̀ Mọ̀ní Ajáwé mo rí yín ẹ kú àbọ̀ Rehoboth line printing I can see you bó oníṣẹ́ wa ẹ kú àbọ̀ sórí ètò wa abala kejì náà láwọ̀ yìí a ní bí ìṣẹ́jú 15 sí lórí ètò yìí ká tó máa rándọ̀ Yes Colombia mo ní wọ́n bá lọ rẹ méjì gidi o wọ́n bá da super glue wọ́n bá dà sí gidi lára àti ẹ̀bó stíìkì wọ́n bá gbé lọ sínú oko ló lọ dúró lójú ọ̀nà ìjàpá bá tún lọ dira ó dì àmọ́ra bí ẹni lọ lójú ogun lọ́ba lọ kó ògbó tí mò ń kó lórí èkó lódì mọ́ra ló tún di wákàláwo kolówó kàndú wákàláwo kolówó kàndú bí mo béèrè lódò máa tẹ́ kàndú bí mo bẹ́bọ̀n lódò máa tẹ́ kàndú máa fi nà mú pa kàndú máa fi ṣọ́kọ pọ́n kàndú pọ́n kàndú. ó rí i pé ṣìgìdì ọ̀sá lọ sóhun òkú mọ tí bẹ́ẹ̀ ló mọ wà kọ́kọ́ pé ṣé wọ́n gbọ́dọ̀ erin kan wá ọ̀sá lọ kìnìún wá ọ̀sá lọ òjò lábàyàbà ọ̀sá lọ ẹ̀fọn wá ọ̀sá lọ wọ́n wá dúró ń bẹ̀ ń bolo kúrú dókò ló ti jẹ́ ó kọ́ kó bàtí kan bò létí pò ìgbà tí tó kó bó ṣìgìdì báyìí ọwọ́ ọ̀tún bá lẹ̀ mọ́ bẹ́ẹ̀ áá lọ́ba di pé ọmọ burúkú ẹ wọ́n ti kà ń fà á èmi sí ẹ ìwọ́n tó po wáyà fúnmi lọ́wọ́ lẹ̀ fúnmílẹ̀ ó tún fún nígbà tí àwa pọ̀ kejì ọwọ́ kejì bá túnlẹ̀ méjì ṣìgìdì ó ní jẹ́ ń sọ fún ọ o èmi tó ń wò yìí náà pè ní ìjàpá tìrókò ọkọ̀ ọyán níbo tí n bá fún ọ ní ìpá pẹ̀lẹ́sẹ̀ ọ̀tún yìí ó ṣe bí tọ́jà balógun lọ́gbọ̀n nípa ni níbi tó ti balẹ̀ ìwọ́kọ̀ ọ̀tí ẹ̀ ní mọ̀ fímílẹ̀ ó lè fún pàbá ẹsẹ̀ ọ̀tún bá tún lẹ̀ mọ́
ó ní sọ wárí ẹsẹ̀ mi tá ń pè ní ẹsẹ̀ òsì ẹsẹ̀ eléyìí ní ẹsẹ̀ tọ́ndà ni o tí n bá fi gbá ọ báyìí ọ̀pọ̀ ká ni òṣèlú mi mọ̀ ṣe látàárọ̀ ni bóyá tún ṣẹ̀ṣẹ̀ kejì mọ́nu ìyónú bá tún lẹ̀ mọ́ ọwọ́ kìíní lẹ̀ ẹsẹ̀ ọwọ́ kejì lẹ̀ ẹsẹ̀ kìíní lẹ̀ ẹsẹ̀ kejì lẹ̀ ìjàpá ní what can fà á ṣé oríkùn mi gbẹ̀ndùgbẹ̀ndù yìí tí bá fi tì ọ́ ọkàn ṣubúdú lẹ̀ lọ́pọ̀ mo ti bọ́ ṣe látàárọ̀ ó lè lẹkùn mọ́nu pọ́n ikùn bá tún gan pa yí aṣọ yìí ìjàpá ní olórí yìí wọn ò gbúdọ̀ forí gbọ́ o nígbà forí eléyìí gbọ́ ọmọ yìí lẹ̀ ní ọkàn tó kọrí mọ báyìí bí ìjàpá ṣe lẹ̀ máa ra ṣe gidi tipẹ́tipẹ́ nù ú ibẹ̀ lọ́wọ́ àti dàárọ̀ ọjọ́ kejì táwọn èèyàn ń lọ sóko táwọn bá jàpá ń bẹ̀ o ẹ̀rí pé jàpá ló wá ń kí wọn lẹ́pà ńbọ̀ ẹjẹ́ gbórin lọ́dọ̀dọ̀ Adéolú Olówóyọ̀ ọba ìlú ó pelé ní ìlú praise 2 ìlú praise 2 ẹ máa gbọ́ bí ìlú ṣe ń sọ̀rọ̀ báwo ẹran yẹn ń sọ̀rọ̀ òkú ẹran sọ̀rọ̀ bí èèyàn òde. o lè ya bí spíkà o mọ̀ nígbà tó fún ọ wà láìtàláì ẹnìkan ọmọ ẹ̀yìn ọ̀la ohun tó lùwà ó ṣe kò fi ẹnìkan ìlú ló ń sọ̀rọ̀ bí èèyàn ń. Eléyìí ẹ lè ríra lọ́dọ̀ wa ẹ kàn sí wa lórí ẹ̀rọ 443-760-8578 ẹ sì lè pé Adéolú Olówóyọ̀ ẹ̀wọ̀n rántí nọ́mbà wọn o mo fún yín nọ́mbà láìpẹ́. Olúwa ẹ tóbi Ṣáínà Aláyọ̀ mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ẹ kú àbọ̀. mo ní báyìí lọ́wọ́ ṣe bá ìjàpá tìrókù ọkọ yánníbo wọ́n ṣe gbé lọ sáàfin nù ọba ní ká tójú rẹ̀ kídà kan yọ ọ́ lẹ́yìn rẹ̀ oyè kú téènù ìtàn yìí kọ́ wa pé kámọ̀lẹ́ ọmọ jíṣu oníṣu kámọ̀lẹ́ ọmọ jí ẹ̀pà ẹlẹ́pà tákòókò mi ọ̀bádúlẹ̀ mẹ́ta kẹ́ ni mo purọ́ ni. ó dún ẹ̀yin ní skul ẹ̀ bọ́ skul báyìí wọ́n ń pàlọ́ ń gbà nù ọ sọ nígbà bá sọ àlọ́ tán ó sọ nǹkan tí àlọ́ ń dálé lórí ó sọ ìtàn tí àlọ́ ń kọ́ wa ó sọ ìwà tó yẹ ká mọ̀ wọn wù nú ẹ̀ ọwọ́ àwo kí wọ́n bá rò pé ó purọ́ aago rẹ̀ gbúdọ̀ dúró lẹ́ẹ̀mẹ́ta tí wọ́n bá dúró lẹ́ẹ̀mẹ́ta ìrọ̀nà pa ẹ̀rí pẹ́tẹ́ mi dún it is òótọ́ the truth but nothing else òótọ́. kótó ti pa kúrò lórí ètò lónìí n ó play orin ẹnìkan fún wa ṣí n ó play orin ẹnìkan fún wa. lẹ́yìn orin yẹn la máa wá rè gbàdúrà ìparí ìsìn tá a pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ kí wọ́n gbàdúrà fún wa. orin ọ̀rẹ́ ó pẹ́lẹ́ ti gbọ́dọ̀ ẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ let's go.
yóyò lélẹ́yìí látọ̀dọ̀ bàbá wa general Kollington Àyìnlá Alhaji Professor General Kollington Àyìnlá bàbá kébé ń Kwara. Ìjó yóyò rèé. Lóbìnrin Adéníyì Adélékè mo kí yín o Ṣàìná Aláyọ̀ mo kí yín Rúùtù Ọládé Adéjùmọ̀ mo rẹ́yìn náà ẹ ṣé Rehoboth Line Printing mo kí gbogbo yín tún jẹ́ pàdé lórí ètò wa tó bá di láago kan lọ́la o ẹ má lè gbàgbé pé lọ́la ọ̀la yìí ní ètò àyọkà pẹ̀lú Ọláìdé ọ̀rọ̀ pọ̀ láago 5 ìrọ̀lẹ́ ẹ jẹ́ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ láago 5 ìrọ̀lẹ́ ìwé tá ń kà lọ́wọ́ náà ni ohun ojú rí ẹ jẹ́ pàdé Ọláìdé ọ̀rọ̀ pọ̀ lọ́la lórí ètò àyọkà ẹ pàdé mi náà láago kan lọ́la lórí ètò Ṣọ́wọ́nyá ǹjẹ́ tí dìgbàdá máa pàdé mo lójú tẹ̀ fún wò mí yẹn ò ní fọ́ o etí tẹ̀ fi ń gbọ́ mi ò ní di ibi tẹ̀ fi ń owó ra dátà kò mọ̀ nígbẹ̀ àwa lá máa wá ẹ̀yin lá máa bá màá wá pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ kọ́ bá wa kọrin ìparí ìsìn. Tí mo bá wà ó máa rọ́.